Kí ni ọ̀rọ̀ Yorùbá fún subsidy? A. Owó ìrànwọ́. B. Owó epo. D. Owó orí. E. Owó oúnjẹ. Subsidy ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní a máa ń sọ̀rọ̀ subsidy pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí. Ní àìpẹ́ yìí ni wọ́n yọ subsidy, wọ́n yọ kúrò ní orí epo tí à ń rà, wọ́n yọ kúrò ńbẹ̀. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ni subsidy ló máa ń wà lórí ẹ̀. Ẹ máa gbọ́ wọn ní wọ́n subsidize nǹkan, subsidy yẹn gangan tí gbogbo wa tá a máa ń pariwo ẹ̀ tá a máa ń sọ̀rọ̀ lé lórí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a mọ̀ yẹn. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún subsidy? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún subsidy? Nínú gbogbo àwọn ìdáhùn tí a ti tò sí ojú pátákó yìí, èwo ni ìdáhùn tí ó bá ọ̀rọ̀ Yorùbá fún subsidy lọ? A. Owó ìrànwọ́. B. Owó epo. D. Owó orí. E. Owó oúnjẹ. Èwo ni ìdáhùn nínú gbogbo ẹ̀? Bẹ́ẹ̀ bá mọ̀, ẹ bá wa fi ìdáhùn rẹ̀ sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí a ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, àdúpẹ́. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.